Allah. ẹ̀rù wọn bà ní. wa kanat imraati aqiran fahab li min ladunka waliyya. ọmọ tí ó jogún. waliyan yarisuni wa yarisu min ali yaquba. tí ó jogún iṣẹ́ tí mò ń ṣe yìí. waj'alhu rabbi radiyya. ànábì ọlọ́run ni ó tọrọ ẹ ní. Allahu akbar. tí ó yọ Sheikh Adam lẹ̀. Allahu wípé akbar. kí Sheikh Adam tọrọ ọrú ẹ̀. so mà wá líwọ̀n yìí àwọn tó fẹ́ da ìtàn Markaz rú nìyẹn. Allahu akbar. mo kí gbogbo kálukú nípa assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. gbogbo nǹkan tí wọ́n ń sọ látàárọ̀ ẹ̀yin lẹ́ ń ṣe o gbogbo wa tá wà ń bí là ń ṣe. Allahu akbar. ẹlòmíràn rò pé èmi náà ń ṣe fún èmi kọ́ náà ń ṣe fún. nínú nìkan báyìí nígbà kan nínú ọgbà bí náà ni wọ́n jókòó wọ́n ń ṣe mítìn làwọn kan bá ń sọ pé ta là ń ṣe kíní yìí fún gan owó tá ń dá ta là ń dá fún ṣé Habeebu ni àwọn ń dá fún. mo wá rí i pé kò yé ìdí tí ò fi yé ó sì tinú lójú tó pọ̀ yí pé àwa ta kéwù láfẹ̀rù bẹ́ẹ̀ kù. kéwù la kà á pé kum lil muallimi wa fihi tabji kada al muallimu. كن للمعلم وفيه تبجيلا كاد المعلم أن يكون رسولا سبحانك اللهم خير معلمي علمت بالقلم القرون الأولى علمت بالقلم القرون الأولى. kí ló kọ́ wa yìí pé dìde fáfáà rẹ̀. wà fi tẹ̀bùjìlá. kó wá pé gbogbo pípọ́nlé àpọ́nlé àgbéga kó pé fáfáà rẹ̀. kádàlì muallimu an yakuna rasula. kínkínní ló kù kí olùkọ́ ẹ di òjíṣẹ́. subhanaka allahumma khayra muallimin. mímọ́ ọlọ́run khayra muallimin ṣé òun ló kọ́ wa ọlọ́run ló olùkọ́ àgbà. allamuta bil qalamil qurunal ula allamuta bil qalamil qurunal ula. òun ló fi bá a ṣe kọ ló fi mọ̀ wá pẹ̀lú kálámù. báwo ló ṣe fi bá a ṣe kọ pẹ̀lú kálámù báwo ló ṣe fi mọ̀ wá ó fi búra ni ó ní nun wal qalami wa ma yasturun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون. yẹn tó bá wò wọ́n ní Allahu a'lamu bi muradihi àmọ́ ìwọ náà wò nígbà tá a wà ń lé kíw tí wọ́n ń kọ́ wa ní bàlágà àfọ́ ní bàlágà Ustaz Baki adamallahu hayatahu. ipe ìwọ náà wo núùnù yẹn tọ́lọ̀ ń kọ́ kalẹ̀ bíi kòkó tààdà òun ni núùnù wal qalam. nun wal qalami wa ma yasturun. ó máa fi kan tààdà àti nǹkan tó fẹ́ kọ.
ما أنت بنعمة ربك بمجنون. tọ́lá ń lọ ẹnu tó fẹ́ lò òun yẹn ló bá wọ́ wa lọ abáwọnú yẹn àní jáde bọ̀rọ̀. سبحانك اللهم خير معلم علمت بالقلم القرون الأولى علمت بالقلم القرون الأولى. sẹ́nìkan wá lè wà tí ó mọ iye àáfà tí ó mọ iye ẹ̀kọ́ tó tó mùsùlùmí tó tó ẹni tó kíw. a máa ń sọ pé mo máa ń sọ wípé Markaz òun làáfà gbogbo wa. tó bá ti wọ Markaz yìí tó jọ mọ kíw òyì ṣàfà nínú Markaz náà ọmọ ló ń jẹ́. gbọ́ mi. Jazakumullah. ọmọ ló ń jẹ́ ọmọ fún Markaz wọn lè sọ pé àfà Markaz. so ẹnìkan tó jẹ́ àfà ní Sheikh Adam radiyallahu ta'ala anhu. gbogbo ẹni tó ń kó tẹ́rí bọ búlù ọmọ Markaz ni. ọmọ Markaz ni. o lè jẹ́ bàbá Markaz láíláí. bàbá Markaz. akramakumullah. ìjọmọ Markaz yẹn tán bá dẹ ẹ lọ́lá tí ò papọ̀ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nìkan dẹ dúró kò jẹ́ àfa. so ìjà àfa yẹn tó dúró yẹn ó yàtọ̀ sí ẹni tí ò dúró tí ò jẹ́ àfa Markaz ó jù lọ. bẹ́ẹ̀ni kò sọ pé kò má jọ máa kéwú mọ́. mo rò pé ẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé bàbá à ń tẹ̀lé yín púpọ̀. so èmi nísìn ọmọ Markaz ni mi. Allahu akbar. Allahu akbar. wa anta shaykhuna wa imamuna. ẹ sì dúró ẹ fara balẹ̀ ọmọ Markaz ni mi. so ọmọ Markaz tí mo jẹ́ yẹn ọmọ náà ni. Allahu akbar. mi ò lè yọ kúrò o ò lè bá mi yọ kúrò yìí pé kò wá ní pé bàbá Markaz wọ́n lè bí mi sínú ẹ̀. Masha Allah. ó yàtọ̀ sí pé mi mo dá a lẹ̀. Jazakumullah. èmi kọ́ mo dá Markaz sílẹ̀. tó mú mi jẹ́ Mudeerul Markaz gbogbo àdúrà táwọn ànábì Ọlọ́run náà ṣe ni. Allahu akbar. òun ni Sheikh Adam náà ṣe. بكافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا. كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا. نعم. إذ نادى ربه نداء خفيا. نعم. قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خبت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا. كافها يا عصاد ذكر رحمة ربك عبده زكريا. زكريا
ibi tí mo fẹ́ lónìí inni khiftul wa inni khiftul mawaliya min wara'i. àwọn tí mo kórora yìí tí wọ́n tó pọ̀ tí mo fi ṣe ọmọ mawali nù ni. wa kanat imraati. inni khiftuhum mo ń bẹ̀rù wọn. Allah. ẹ̀rù wọn bà mí. wa kanat imraati aqiran fahabu li min ladunka waliyya. ọmọ tí ó jogún. waliyan yarisuni wa yarisu min ali yaquba. tí ó jogún iṣẹ́ tí mò ń ṣe yìí. waj'alhu rabbi radiyya. ànábì ọlọ́run ni ó tọrọ ẹ̀ ni. Allahu akbar. tí ó yọ Sheikh Adam lẹ̀. Allahu bí akbar. Sheikh Adam tọrọ ọrú ẹ̀. so mà wá líwọ̀n yìí àwọn tó fẹ́ da ìtàn Markaz rú nìyẹn. Allahu akbar. a bá ní pé tọ́lọ́hún ni iṣẹ́ ọlọ́run ni ogun Markaz ogun Islam ni sọmọ tí Sheikh Adam wá bí ṣé kèfèrí ni wọ́n. Allahu akbar. ṣé Islam ni ó jogún ẹ̀. so ibi tó ti wé mọ́ra wọn nìyẹn o. so lèmi fi ń jẹ́ ọmọ Markaz. Ayakumullah. ìtumọ̀ ẹ̀ nìyẹn. ìtumọ̀ ẹ̀ tí mo wí ó ti yé. so gbogbo yìí tẹ́ èmi náà ṣé bàbá máa ń jókòó ti nìkan bá ni. bàbá yìí jókòó ti nìkan bá. àmọ́ nítorí pé àjíjẹ jẹ́ ọmọ Markaz ló mú mi jókòó. Allahu akbar. Allahu akbar. Ayakumullah. ìmú mi jókòó tó mú mi jókòó yẹn ó ń túmọ̀ yín pé ọmọ Markaz ni mí. Allahu akbar. mo sì láwọn aṣáájú mo sì ní classmate. Allahu akbar. kódà wọn bẹ níhìn. ìkànnì yẹn bẹ Gani Zubair. Allah. classmate mi ni. Allahu akbar. àwọn bàbá wa classmate. Urbanix. àwọn bàbá wa táyé kẹ́yìn látọ̀yọ́ classmate mi ni. Allahu akbar. Allahu akbar. Amidu wa ni Markaz Sheikh Abdulwahid Juma. Allahu akbar. Imam Okearo. classmate. àwọn classmate baba Lágége nu. àwọn làwọn ewì wọn máa ń pè àfa wa ni baba Lágége. baba Abanikanda àwọn classmate baba Lágége nu. baba Abanikanda wọn ni ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi. àmọ́ àwọn tí mo wá ní Saadat wọ́n pọ̀. Allah. inú wọn ni Professor Hamza. Allahu akbar. inú wọn ni Professor Isa. Allah. inú wọn ni Professor Bitmes. Allahu akbar. inú wọn ni àwọn àfáà ẹ̀sìn. baba wa ẹ̀sìn àwọn aṣíwájú lónìí. inú wọn ni àfáà Bashir Adelani láti Ìbàdàn. so ní malmola senior mi dada. Allah. Allahu akbar. so أهلا بكم يا سادتي يا من يبرح لسعادتي الفضل لكم بإفادتي مع ما يخشى من عادتي فلكم إني وسادتي أهلا بكم يا سادتي يا من يفرح لسعادتي الفضل لكم بإفادتي مع ما يخشى من عادتي فلكم إني وسادتي. àmọ́ nǹkan la fẹ́ lò. Akramakumullah. fakra tẹ lò yìí ìyẹn ti dà báwọn. Akramakumullah. so nípa bẹ́ẹ̀ gbogbo ohun tó yẹ
gbogbo nǹkan tá à ń ṣe kì í ṣe mi lẹ́ ń ṣe fún. Allahu akbar. kì í ṣe mi. èmi náà bá yín mójútó ààyè yìí. Allahu akbar. gẹ́gẹ́ bí ọmọ Markaz. nǹkan tó fi yàtọ̀ díẹ̀ ò tayọ yìí pé Sheikh Adam ló bí mi. Allahu akbar. òun ló jẹ́ kí n wà láàyè yìí báyìí. bẹ́ẹ̀ ṣe jókòó ilé mi náà bá jókòó. Qaddasallahu sirra. bó ṣe rí nìyẹn. Ala Sheikh Al-Ilory Ridallahi Al-Ghafuri. على الشيخ الإيلوري رضا الله الغفوري مع الغفران دوما وأمطار السرور. على الشيخ الإيلوري رضا الله الغفوري ألم أكرمكم الله. ẹ dákun lórí tí Mudeer sọ sẹ́yìn lórí ẹni tí ó béèrè pé gbogbo àwọn owó tá ń dá níbo là ń dà sí ẹ rò pé ibi tí Mudeer ń lọ kò jìnnà ibi tí wọ́n gbà ní oṣù kìíní ẹni tá à ń jọ ń dáwó tí wọ́n ń béèrè pé bọ́ọ̀lù ẹ̀ ń dà sí ṣé bó owó náà òun dáná ẹ̀kọ́ mọ́bi tó ń dà sí ẹni tí ọmọ ibi tí ń da tiẹ̀ sí kò ní ìdí kó béèrè ibi táwa ń dà sí àwọn ọmọ ibi tá ń dà sí nígbà tó ń wò tẹ́lẹ̀ mọ́bi tí ń dà sí kó fi ti kálukú lẹ̀. ìyẹn ẹ fi kálukú lẹ̀. Allahu akbar. kama tadinu Tudan. wa kama ta'amal تجزى wa kama tazra. تحصد so ìyẹn bẹ́ẹ̀. nínú àwọn nǹkan tí a tún ní tí kẹ́ gbọ́ bó fẹ́ bóyá sí pé a ti ṣe ìlànà ẹ̀ àmì mò ń ṣe ìlànà ẹ̀ fún yín lénìí. bàbá ló dá ad-dawratu at-tadribiyya lil-a'imma wal-wu'adh bàbá ló dá lẹ̀ pẹ̀lú sheikh Jad al-Haq Ali Jad al-Haq. ọlọ́run kó kẹ́ gbogbo wọn. Àmín. èmi lọ àwọn afa Suleiman lọ àwọn afa Dawuda lọ àwọn afa Abdulhamid Bashar wọn lọ ato àwọn afẹ́sìn wọn lọ àwọn ni first set àwa èmi ni second set èmi àti afa Shazili àti afa àti àfa ọlọ́run kó fọ̀run kẹwọn àfa Abubakar sẹ́ẹ̀tì ni wá dájìjọ lọ. bọ̀dọ̀gbà tí bàbá papòdà mo lọ sáze àrí mo lọ bá Jad al-Haq ọlọ́run kó fọ̀run kẹ. آمين Àmín. mo ṣe tọ̀làbáàtì nínú àwọn kan tí mo ṣe tọ̀làbáàtì ẹ̀ ní dáwúrà yẹn wà bí wọ́n gbọ́dọ̀ ṣe àádá ẹ̀ fún wa. ìbéèrè tí mo béèrè yẹn pẹ̀lú àwọn nǹkan míì tí mo tún béèrè ṣé Lazari bí n ṣe béèrè bí n ṣe kọ́ fún báyìí tí mo dẹ̀ sọ ó kàn kọ́ sínú kí ni pé gbogbo ẹ̀ munafaz. Allahu akbar. munafaz tó wí yẹn òun ló mú àwọn èèyàn dìde. ọ̀rọ̀ pọ̀ torí nǹkan tí mo kọ́ ó yẹ wo mo fẹ́ fúnra mi ò tí ì jẹ́ mùdírù ńgbà yẹn kò sí nǹkan kan tí mo lè pera mi èmi pẹ̀lú àfa Yunus
Allahu yarhamu. Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn Àmín. lájíjọ lọ. Ìrònú kíní yẹn mo wá ń rò, mo wá wọ tọ́ílẹ̀tì, mo ṣe gbọ̀nsẹ̀ tán, ó kàn wá sí mi lọ́kàn ní pé kí n kọ́ pé al-qa'im bi a'malil markaz. Allahu akbar. Ẹni tí mo kọ́ nìyẹn. Ìgbà tí mo sọ fún àfáà Yunusa, ó ní olódà, mo bá kọ́, òun mo fi ṣe tọ́láàbù. Mi ò pera mi ní Mudiru, mi ò pera mi ní Hamid. Ìgbà tí mo dé, tá a dé, gẹ́gẹ́ bí àṣà bàbá, tí wọ́n bá rán èèyàn kan tó lọ rú ọ̀nà tó jìn bẹ́ẹ̀, bàbá máa dúró dè ní. Wọ́n ní lọlé, tán ti mọ̀ yín pé ó ń bọ̀. Mo á retí pé ó yẹ ká báwọn èèyàn yìí ní inú ọgbà Markaz kan máa retí wa. Àbárẹ̀ nìkan kan. Allahu akbar. Mo bá wa abáṣáde àṣekín. Àwọn kan mi tún wà tí mo tún rí lọ́hùn o. Ṣáádà tọmọ mi gbé lọ, bàbá kọ́ ló sáyẹn. Ẹlòmíì ò wá Markaz rí, ó dẹ̀ gbé ṣáádà Markaz dání. Ẹni tó wá Markaz rí kò jáde, ó sì gbé ṣáádà tálítà tó jí ló gbé wọlé. Mo wá kíní yìí kán lọ bá mi pè wá gbogbo àwọn kíní yẹn làwọn kan bá ń sọ fún yín pé ṣé mi mo sanwó mọ́ pléènì ẹ̀ débẹ̀ ni. Lòun náà bá dúró, ìkànnù ẹ̀ ó wá dání àtòjí ló ti lọ. Lòun náà bá ṣe gangan, mo ní wọ́n á dmb. Ó jáde Markaz, ó jáde Markaz, kí ni ṣáádà wá dọ́wọ́ ẹ̀? Mo fẹ́ fọ́ ní etí lójú títì, ní ti bò ó sí mbẹ́. Ní Cairo mbẹ́. Ó sá ló bá sá sẹ́yìn mọ́tò kan ló gbàbẹ̀ lọ. Mo ní lọ́fíìsì ṣe Lazari, màá fẹjọ́ ẹ̀sùn, wọ́n á rọ̀síkéètì ẹ̀, àbí rustication náà ń pè. Akramakumullah. Ẹ̀yin onígilangọ́ ló wà níbí. So mo bá ní, mo wá dé nígbà tá a dé. Àwọn tí wọ́n ń pera yín pé ogun Markaz Islam ní ìkíní kan ní àwọn ló yẹ káwọn jogún yẹn. Àwọn náà ni mo wá pè, mo wá sọ fún wọn pé nínú ọ́fíìsì ń bẹ̀ máa ní. Ẹni tí mo rí rè, ẹ̀yin lọ́lọ́run ó bi léèrè. Kí ni ṣáádà Markaz wá dọ́wọ́ ẹlòmíì tí ó gbà bí kọjá? Kí ni ṣáádà dẹ̀ wá dọ́wọ́ ẹlòmíì tí ó jáde? Kíní kan igbá ogun ẹ̀mí ṣe mo lẹ́yìn ẹ̀mí lọ béèrè pé al-qa'im bi a'malil Markaz ṣe bóun ni wọ́n fi ṣe al-qa'im maqam al-awwal. Inú kíní yẹn bí mi débi wípé mo kàn pa gbogbo ẹ̀ tí ni míníà tí mo béèrè èsì míníà yẹn dé, orúkọ mi ni wọ́n fi sí 30 míníà nígbà náà. Mo kàn pa gbogbo ẹ̀ tí ni kí ni àwọn wá kiri kí ni ọ̀rọ̀ Markaz èsì bá lè ṣe ń bẹ̀ ni. So kí ni yẹn ó mú ìfàsẹ́yìn bá Markaz díẹ̀ láti 1992 tó fi wá di 1997 ọdún márùn-ún yẹn ọdún tó já sí pé amúrùkúd òun ni fún Markaz. So gbàtọ́ wá di tí mo di Mudeer, mo wá bẹ̀rẹ̀ ìjìrà àtù mi kíní ẹ ó ti dẹrù mi tí mo fẹ́ tí àwọn bá dẹ̀ ti gba ẹrù kan
àmánà ni o gbọ́dọ̀ pé ìwọ lọ́lọ́run ó bì jẹ́ kí n gbé kinní yìí lámánà èmi ní tèmi tí mo fẹ́ ṣe mo bá pàtì kódà ilẹ̀ tí mo nígbà náà etí ìjókòó ni ó wà etí ìjókòó òun ni ilẹ̀ yẹn wà wọ́n gbalẹ̀ yẹn padà mọ́ mi lọ́wọ́ acres ni kì í ṣe land so mo bá fi pé èyí tí màá fi rán tèmi mi lè rán tèmi mọ́ ẹ jẹ́ máa rán eléyìí mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú pé ok ẹ jẹ́ kí n mo wá padà lọ Sheikh Ali Tontowi Sheikh Al-Azhar nígbà náà òun ló ti débẹ̀ mo wá lọ mo béèrè àwọn nǹkan tí mo béèrè nínú ẹ̀ ní dawratul a'imma wal wa'az ó dẹ̀ fún mi ní òun náà máa kí ẹ pé àwọn á ṣe nìkan àti bẹ́ẹ̀ mo wá gbà àwọn tó kọ́kọ́ lọ ni àwọn Haji Saka Akude pẹ̀lú Abdullahi Mukaddam rahimahumallah afa Gobiri kí wọ́n lọ àti wá ń tó láti gbà yẹn títí Jihad al-Haq níjọ́ náà lọ́hùn àbí Ahmad Toyibu yìí nígbà tí tọ̀ntọ̀ wíwà òun ni Raisul Jamia tọ̀ntọ̀ wí ń jẹ́ Sheikh Al-Azhar òun náà wá padà di Sheikh Al-Azhar ìgbà tó di Sheikh Al-Azhar kí ni àti ẹ̀ wá bọ́ sí ètò yẹn à ń tó bọ̀ láti gbà náà kò wá fẹ́ sínú àfa wa tí ó lọ kò fẹ́ sínú àfa míì tí ó lọ àwọn àfa mufu àfa lati wọn lọ so ìmáàmù òkè àró gbogbo wọn lọ àwọn táwa jọ lọ́nu bó ṣe rí nìyẹn ìgbà tó wó di gbogbo kìíní gbogbo ẹ̀ tó wá há ni ò bá tún ṣe é ṣe mọ́ kọ́lọ́n tó bá padà bá wa jì alhamdulillah àtọ̀wá ní ìkejì tí ó wá táwa fi kún ní pé owó pléènì azari gan mọ́sárì ní ìsìn àwọn náà wọ́n kó ìrora owó wọ́n ń ṣọ́wó náà ká dálẹ̀ Markaz ń bí àwọn jakatira àwọn parafiza ká máa pè wọ́n sí ká máa jẹ́ lecturers oṣù mẹ́ta wọ́n á máa gba certificate yìí pé àwọn wá dáwọ́rà imam ó yàtọ̀ sí dáwọ́rà tí wọ́n ń ṣe ní University Lagos Unilag ó yàtọ̀ Dawratul A'imma tá à ń pariwo ẹ̀ ibẹ̀ làwọn ti gbé kan náà làwọn náà bá dá kan lẹ̀ èyí tí wọ́n dálẹ̀ management bí wọ́n ṣe ń ṣe mọ́ṣáláṣí kọ́ mosque management òun kọ́ ni wọ́n ń kọ́ ń bẹ̀ fún dáwọ́rà yẹn nǹkan tí wọ́n ń kọ́ ń bẹ̀ táwa kọ́ at-tayyaratul fikriyya التيارات الهدامة مقارنة بين الأديان gbogbo oríṣiríṣi nǹkan yẹn la fẹ́ dá padà oṣù mẹ́ta wọ́n máa fi ṣe so èyí tí mo ní tí mo fẹ́ sọ nìyẹn a fi rọ́pò lílọ mọ́sárì yẹn a fi rọ́pò ẹ̀ táàyè bá gbà wá débẹ̀ wọ́n lè fi àáfàá ránṣẹ́ láti mọ́sárì gan kan wá kọ́ wọn bó ṣe rí nìyẹn salamu alaykum. على الشيخ آدم رحمة ربي مدى الذكر يطلع لرب الورى
على الشيخ آدم رحمة ربي مدى ذكر يتلى لرب الورى حبيب الملا